Kí là ń ṣe tí a fi pọ̀ báwọn yìí o? Ìyàwó là ń gbé o. Ìlẹ̀kẹ̀ ẹ̀ṣọ́ wọ̀wọ̀. Ìyàwó là ń gbé o. Orin yìí ni wọ́n ń kọ láàfin ọba Ògúnwùsì, Onírìṣà, ọba ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì. Ìdí ni pé láti bí ọjọ́ mélòó kan làwọn olórí tuntun ti ń wọ ààfin ọba aláyé yìí. Gbogbo ẹ̀ sì ń dùn yàngbà láàfin àrólé Oòduà. Ẹ jẹ́ ká wò ó. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí, olórí méje ni wọ́n ti tẹ ààfin yìí. Bẹ́ẹ̀ ni ohun tí a sì gbọ́ ni pé àwọn mẹ́sàn-án ni ọba aláyé náà yóò gbé níyàwó. Èyí tó túmọ̀ sí pé olórí mẹ́sàn-án ni yóò wà láàfin Onírìṣà kí ọdún yìí tó parí. Nítorí àwọn olólùfẹ́ wa la ṣe ní ká ṣe àgbéyẹ̀wò àwọn olórí tí ọba aláyé ti fẹ́ rí. Ẹni àkọ́kọ́ tí ọba aláyé ṣègbéyàwó pẹ̀lú ẹ̀, òun náà ni obìnrin kan tí wọ́n ń pè ní Adébùkọ́lá Bọ́mbàtà. Ọdún 2008 ni Onírìṣà ṣègbéyàwó pẹ̀lú obìnrin yìí, ìyẹn kó tó di ọba aláyé. Olórí kejì, gbàrà tí ọba Adéyẹyè Ògúnwùsì gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀, ìyẹn lọ́dún 2015, olórí ọba ńlá yìí ṣe ìgbéyàwó pẹ̀lú olórí Wúràọlá. Ṣùgbọ́n ìgbéyàwó ọ̀hún kò pẹ́ rárá tó fi forí ṣánpọ́n. Lẹ́yìn tí olórí Wúràọlá jáde kúrò láàfin Onírìṣà ni ọba ńlá yìí tún ṣègbéyàwó pẹ̀lú olórí Naomi Sílẹ̀kùnọlá, ìyẹn lọ́dún 2018. Obìnrin yìí òun ló bí àrólé fún ọba Onírìṣà, ṣùgbọ́n ìgbéyàwó náà kò tún pẹ́ tó fi forí ṣánpọ́n. Orí ẹ̀rọ ayélujára ni olórí Naomi Sílẹ̀kùnọlá ti kéde pé ìgbéyàwó tó wà láàrin òun àti ọba Onírìṣà, ọba Ògúnwùsì, ó ti forí ṣánpọ́n o. Lẹ́yìn ẹ̀ làwọn olórí bẹ̀rẹ̀ sí ní wọlé ní kẹ̀tíkẹ̀tí. Olórí tó kọ́ wọlé lẹ́yìn tí olórí Sílẹ̀kùnọlá lọ ni olórí Mariam Ànàkó ló wọlé. Lẹ́yìn tí Ànàkó wọlé ni olórí Elizabeth Ọpẹ́olúwa tẹ̀lé. Lẹ́yìn tí olórí Elizabeth Ọpẹ́olúwa wọlé, bẹ́ẹ̀ ni olórí Toby Phillips tẹ̀lé. Lẹ́yìn ẹ̀ ló kan olórí Ashley Fọláṣadé, kó tó wá kan olórí Rónkẹ́ Adémọ́lúyì, ìyẹn olórí tuntun tó ṣẹ̀ṣẹ̀ wọ ààfin Onírìṣà báyìí. Ṣùgbọ́n ohun tí a gbọ́ ni pé kó tó di inú oṣù kejìlá ọdún yìí, àwọn olórí tí yóò wà láàfin ọba ńlá yìí wọn yóò jẹ́ mẹ́sàn-án. Torí ẹ̀ nígbà mẹ́rin sọ pé kí là ń fọba pè? Ọba òun, ọba aláṣẹ, ọba. Kí là ń fọba pè sẹ́? Ọba òun, ọba aláṣẹ, ọba. Kábíyèsí o. Kí là ń ṣe tí a fi pọ̀ báwọn yìí o? Ìyàwó là ń gbé o. Ìlẹ̀kẹ̀ ẹ̀ṣọ́ wọ̀wọ̀. Ìyàwó là ń gbé o. Orin yìí ni wọ́n ń kọ láàfin ọba Ògúnwùsì, Onírìṣà, ọba ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì. Ìdí ni pé láti bí ọjọ́ mélòó kan làwọn olórí tuntun ti ń wọ ààfin ọba aláyé yìí. Gbogbo ẹ̀ sì ń dùn yàngbà láàfin àrólé Oòduà. Ẹ jẹ́ ká wò ó. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí, olórí méje ni wọ́n ti tẹ ààfin yìí. Bẹ́ẹ̀ ni ohun tí a sì gbọ́ ni pé àwọn mẹ́sàn-án ni ọba aláyé náà yóò gbé níyàwó. Èyí tó túmọ̀ sí pé olórí mẹ́sàn-án ni yóò wà láàfin Onírìṣà kí ọdún yìí tó parí. Nítorí àwọn olólùfẹ́ wa la ṣe ní ká ṣe àgbéyẹ̀wò àwọn olórí tí ọba aláyé ti fẹ́ rí. Ẹni àkọ́kọ́